láti ọjọ́ tí ẹ ti ń lọ sóko ọdẹ. Yes sir. Ó lẹ ti pẹfọn rí. A ti pẹfọn rí. Bó ló ṣe ṣẹlẹ̀? Sẹ́rí ìjọ náà ojú ẹsẹ̀ ẹran tí a rí. Ṣé máìkì yẹn tanná báwo? Ó tanná. Sọ tanná? Ó tanná. Ok, mo ń gbọ́ yá. Ó lẹ ti pẹfọn rí. Bẹ́ẹ̀ni. Bá a ṣe dé igbó Ìdẹ̀rẹ̀ ni. Tá a bá lọ gbà mí a máa ń lo ọ̀sẹ̀ kan. Ìyàwó mi náà nù ó gbogbo gbà náà ó mọ̀ gbà náà. A máa ń lo ọ̀sẹ̀ kan gbà mí ìjọ mẹ́rin gbà mí ìjọ márùn-ún. Inú igbó làwọn ń sùn o. A lè rí àpáta ibi táwọn ọ̀bọ máa ń gbé tán sùn sí. Olúkálùkù ibẹ̀ olúkálùkù mọ bó ṣe máa ń hàn rẹ̀. Gbà mí a máa ń lé ní 40 gbà mí 30. Gbà mí a lè mọ́ ju bí 15 18 lọ. So bá ṣe dénú igbó yẹn a sáà rí ìwúlẹ̀ ẹsẹ̀ àwọn tùkú la pè. Lóòótọ́ a bá tùkú náà ń bẹ̀. A pa tùkú 6. Láwọn tùkú jẹ́ pé inú igbó yẹn ti gbó yẹn ibẹ̀ la padà sùn. Kò sẹ́ni tó lè gbá àwọn ẹran yẹn mú vanish. Ó ti tóbi jù. Wọ́n ti tóbi jù. So ìgbà táwa rí ẹ̀fọn yẹn ẹ̀fọn black ni. So ẹ̀fọn tó sì ya wèrè jù náà nù black ni. Ẹ̀fọn black ló ya wèrè jù. Ó ló ya wèrè jù. So ajá rí ibi tẹ́mi ṣe dé sí mo kàn rí pé igi yẹn sáà mí gbìgbì inú ti ohun ìbọn tó ń gbọ́ yẹn inú ti ń bí. Ní ẹ̀fọn yẹn ó ń gbúrò ìbọn. Bẹ́ẹ̀ni wọ́n pe máa kan ní ìṣẹ̀rùbà wọn nínú ilẹ̀ náà ni ọdẹ náà ni. Àwọn eléyìí wọ́n yìnbọn. Bí àgbẹ̀ bá kẹ́rin bàbá aláwo torí ẹgbẹ́ ọdẹ tá à ń ṣe mí ìdápẹ́ ní ògbójú ọdẹ. Ògbójú ọdẹ. Òtítọ́ ni iye ọdẹ. So bá ṣe bí aláwo ṣe ń gbà sí ìṣẹ̀rùbà pé ara abẹ́ yìí o ó dà pé ó wà ń bí o àwọn méjì ni. Takọtabo ni wọ́n. Ó dà pé ó wà ń bí yìí o ó wá ní ẹnìkan nínú wa. Ó ń ṣiṣẹ́ pẹ̀lú àwọn òyìnbó ó ní ìbọn kan tó ní lọ́wọ́ kò sí ẹran tí ò lè fi ìbọn yẹn pa. Bọ́n ṣe wá sọ fún pé bọ́n ṣe wá wo ìlànà ẹsẹ̀ pé ọwọ́ ìsàlẹ̀ ọ̀nà ibi ìsàlẹ̀ odò bì ó mọ̀ ní ẹfọ̀n yóò gbà òun ló lọ dójú rẹ̀ akọ ló kọ́ jáde ọ̀tá kan náà ní ègbọ́dọ̀ jẹ méjì bó ṣe gbé fákọ̀ yẹn báyìí gbà báyìí tọ́ta yẹn bá wọlé ẹran tó bù jáde yóò tó báyìí ní òdì kejì ìyẹn wó. Ẹlẹ́kejì ẹ ti rí pé méjì ni. Àkọ́kọ́ mọ̀ pé méjì ni bí tó ti wá tó ti yìnyẹn tó ti ń chẹ́ǹjì ọ̀tá oníyẹn ti ń fọ́n bọ̀ bí tó ti ń fọ́n bọ̀ tó yóò máa fọ irun bọ̀. Tó ń fọ́n bọ̀ inú ti bí pé ó dà pé ó ti mọ ẹ̀yìn ẹ̀fọn ó dàbí ajá torí ajá èèmọ̀ tó ń ṣẹlẹ̀ ní bírú bí ewu báwọn ṣe lè sọ o bí abí máìlì 2 sí 3 yóò ti máa gbóòórùn. Ó ti ń gbóòórùn ó ti ń rí so ó ti mọ̀ pé nǹkan ti ṣe akọ lọ́kọ́ pa bó ṣe fọ̀bọ̀ nìyẹn ó mísì ọ̀tá yẹn díẹ̀ ló kù èèwà kú tán àtàwọn tá a gbé sakabula àtàwọn tá a gbé single barret gbogbo alápàdà kó ìbọn bò èmi gan mẹ́sàn pé ó kéré jù barret mo yan ọ̀tá 3 sí pé èmi ló sọ pé èmi náà yìnbọn mẹ́fọ̀n ṣùgbọ́n pé single mà ẹsẹ̀ pé èmi nìkan dápa ẹ̀fọ̀n rí o ṣùgbọ́n apẹ ẹ̀fọ̀n nílẹ̀ a dẹ̀ erin gan à ń bẹ pé àbàkan ní apẹrin nítòsí ọ̀dọ̀ wa bíbáyìí náà ni gbogbo àwọn ọdẹ bíbáyìí náà ni ògbójú ọdẹ kan náà ni gbogbo àjọ ń ṣe lọ́jọ́ dẹ̀gbẹ́ngbà náà wọ́n pẹ erin ní àbà yẹn ara bàbá yẹn ti kú bàbá yẹn ló tẹ àbà yẹn ló ọdẹ ni so orúkọ pé ó pe erin kó tó di pé ó kù ó náà fi sọ àbà yẹn ní apẹrin till now bàbá kan wà ní kájọlà wọ́n pè ní àjànàkú nígbà tí bàbá yìí tó yìnbọn bárẹ̀tì ṣé bárẹ̀tì dàbí sakabula ó yìn mọ́ ẹ̀fọ̀n ẹ̀fọ̀n yẹn ò wá kú ó kọjú ìjà sí bàbá bàbá ò ti torí àwọn ìbọn ìgbà náà ẹsẹ̀ máa fi àdá ẹsẹ̀ máa fi gbá kíní ike ọta kẹ́tó fi mí ṣe ni ó tó wá jẹ́ sakabula kó tó rí pé ó kí ẹ̀tù kó kí àyà sí bàbá ò fásitì ẹ̀fọ̀n ti kàn án bàbá lára bó ti bẹ̀rẹ̀ jìjà pẹ̀lú bàbá nù ó ti gbé bàbá há ìhó báyìí bàbá wa já kíkanjú ọkùnrin èso ológun o tàbí ó ti gbé bàbá há ìhó báyìí bàbá wa já kíkanjú ọkùnrin èso ológun o tàbí èsè babaláwo ṣùgbọ́n ó gbówó ọmọkú tọnu àbá tí mo sọ yìí àwọn òkà àlùwò oríṣiríṣi bàbá yẹn ló jẹ́ kí n mọ̀ pé tábà ló kọ́ ọdẹ o bàbá ló ka àlùwò ńlé ó máa sọ fún mi pé kí n kó sọ́wọ́ tó bá jẹ mọ́ ń dẹ̀gbẹ́ èlé dẹ̀gbẹ́ rẹ̀ bọ̀ ibi tó bá jókòó síbẹ̀ yóò hàdí yóò ṣe náà jọ́ ń dẹ̀gbẹ́ tì náà. Mo ń gbọ́dọ̀ lọ. Ṣe náà jọ́ ń dẹ̀gbẹ́ tì náà. Mo ń gbọ́dọ̀ lọ. So
bí ó ṣe wá yìnbọn mọ́ ẹ̀fọn yẹn Sakabula ló yìnbọn mọ́ ẹ̀fọn yẹn ìbọn yẹn ò mú lójú náà lè gbé yóò kú sójú náà ó kọjú ìyá sí bàbá. ọ̀sẹ̀ gẹ́gẹ́ ló ń yàbò ọ̀sẹ̀ gẹ́gẹ́ ní ìgbẹ́ hehe náà ni àmọ̀ pẹ́fọ́n wà ń bẹ̀ bẹ́ irú sí mi ṣé ẹ mú bẹ́fọ́n ṣe yọ sí bàbá nù ọ̀dẹ̀ kan lọ́wọ́ kọ́ yẹn ọlọ́sàánú ọdẹ tàbí kó ní ọ̀wọ̀ lára nínú oko ọ̀hún ó kù ní ọ̀dọ̀ ọdẹ yẹn ó wá ń gbọ̀ lọ́dọ̀ bàbá Àjànàkú yẹn ìyẹn ó gbé bọ̀ fún iná ìbọn yẹn mú díẹ̀ ṣùgbọ́n ètò pa ẹran yẹn ó kọjú ìjà sí bàbá ó ṣe gbé bàbá ìfun bàbá ó yọ àfi ọwọ́ la fi kó ìfun bàbá dé hospital ó kì í wo bọ yìí bàbá ní kò tóbi tó jẹ́ ìfun bàbá jáde báyìí ìfun bàbá Àjànàkú bàbá yẹn sì wà láyé. mo bàbá yẹn wà báyìí. ó wà ní Apẹ̀rin. tí bá débẹ̀ àbá. ẹ bá débẹ̀ ẹ bá ní ẹ ń béèrè bàbá Àjànàkú. àbá ń bẹ̀. ẹ bá ń bẹ̀ wà láyé. kó sọ̀rọ̀ ẹ lọ. tìǹà gan bàbá yẹn gan bá rí ẹ̀gẹ́ ìrìn balance tìǹà. kò ní balance. mo gbọ́dọ̀ ẹ lọ. òkà àlùwò tí bàbá kó sọ́wọ́ òkà. ọ̀tẹ̀lẹ̀ wọn ló kó ń gbà yẹn. ọ̀tẹ̀lẹ̀ wọn ló kó ń gbà yẹn. tẹ̀lé wọn bàbá mi wà ní ọjọ́ lóko nígbà náà. wọ́n jọ olùgbà dáadáa ni. wọ́n jọ olùgbà dáadáa. ẹ bá ṣe béèrè bàbá jáwé lọ́dọ̀ àwọn yẹn wọ́n lè wọ́n sọ̀rọ̀ bàbá jáwé dáadáa. olówó ń kó òkà tó wà lọ́wọ́ rẹ̀ ó sá ń gbá. ṣé bàbá yẹn náà lè gbá ẹ ní òkà. tó ń kó blow fún ẹ̀fọ̀n títí òkà rẹ̀ fi wíìkì ẹ̀fọ̀n yìí tó ẹ̀fọ̀n fi wó fún ẹ̀ náà ló tún mú ọ̀bẹ wọ́n pè ní ikọ̀ àbí náà pè ńgbà náà bí ìdá báyìí ni ló yọ ló wá dú ẹ̀fọ̀n yẹn ló ṣe wá ń pé àwọn èèyàn kò lé ohun ìjákè mọ́ ọ̀rẹ́ tí ò wá jìnnà síbi tí. bàbá tí farabalẹ̀ kọ́rọ̀ ilé yìí wá dáadáa. bàbá tí ẹ̀fọn lu ikùn rẹ̀ náà lọ padà du. ẹ̀fọn lu ikùn rẹ̀ náà lọ padà du. òun náà ló padà pa òun náà ló du. hospital ni bàbá ti jẹ ẹran ẹ̀fọn. pé tinú rẹ̀ ẹ bá ń ṣe wá o ní pẹpẹ súpù. hospital bí wọ́n ti ń rán ẹ̀ tó ti kó ìfún bàbá padà sínú ikùn tó ti ń rán ikùn padà. ẹ bá ti ń béèrè pé tinú ẹran ẹ̀fọn tí ẹ ṣe pẹpẹ súpù ẹ bá ń gbé tèmi wá. gbogbo ẹran ẹ̀fọn eléyìí tó kàn bàbá tí wọ́n gbé lọ fún ilé hospital náà wá ti jẹ́ lórí àbá lò tó bí oṣù kan sóṣù méjì ní hospital kó ti gbó wálé bẹ́ẹ̀ ni tó oṣù kan sóṣù méjì so ní àgbègbè wa yìí a ti pẹ̀fọ̀n rí eléyìí tó pa lójú mi méjì ni àjọlòkọ ọdẹ ńjọ́ náà ni àìpẹ́ yìí gan wọ́n sì pa kan pọ̀ mi ò sí èyí bá wọn lóko ní sáàdì Kájọlá náà ni bàbá tí mo sọ Àjànàkú náà ló ṣalámí ẹgbẹ́ àná àjọyọ̀ dẹ̀gbẹ́jẹ́ pé a ti rójú ẹsẹ̀ rẹ̀ níjọ́ náà ẹnìyẹn ń ṣiṣẹ́ nínú oko bó ṣe bá nínú oko nu ó ṣàfi sáìn ó pe máa yẹn Asípa nílùú Tuntun àwọn yẹn bàbá nínú ẹgbẹ́ ọdẹ tí a ń ṣe nílùú Tuntun ọgá bákan ní ajẹ́ bákan ó ti pa aláyọ̀ rí ẹkùn lọ pa ó ti pa ẹkùn rí ó ní ọdẹ òru ní ilẹ̀ pápá ó ní ìwé àṣàdì bí àwọn Ìlọrin ẹ ló ń gbé ńgbà náà ó ní bó wọn ṣe ń dẹ oníbẹ̀ bẹ́ẹ̀ ni ẹ̀gbọ́n ń gbé ó láwọn dẹ̀gbẹ́ lọ ọdún ṣùgbọ́n ìgbọ́n tí bàbá tí ẹ̀gbọ́n nígbà náà níbi security ni àwọn ìjọba sì gbé bọ́ gidi fún un ó ní òun wọ́n sáà rí ó ní igi yẹn ó ní mo ti gbàgbọ́ orúkọ igi tó pé ó ló wà ń gbọ́ ìyẹn ẹkùn yẹn ló ń dún ẹfọ̀n yẹn ń nàró àti igi oyin mo tún lẹ́fà ẹkùn pé ó mọ̀ pé ẹkùn lẹ́ẹ̀kì oyin báyẹn olówó nàró mọ́ inú ihò oyin yẹn wọ́n sá ń wa oyin yẹn ń wà mú ó ní bíjọ́ dúdú yẹn wá wo pé kí lélẹ̀ ó wá fọn wíṣù ó fi pe ẹ̀gbẹ́ bàbá yẹn sì wà láyé ọ̀pọ̀ ní ajẹ́bá kan ọmọkútọ́nù ni ó wà nílùú Tuntun ìlú Tuntun yẹn ni a bá ti kó ìlú Tuntun láwọn lọ sí Kájọlá ọ̀nà ibẹ̀ náà ni a wá lọ sí Apẹ̀rin náà ojú ọ̀nà kan náà lágbàdì bẹ̀ so ó wá bójá pé tó fọn wíṣù tó fi pe ẹ̀gbẹ́ ẹ̀ tí wọ́n ní pé ibi kí tó ń wo ìwé kan wo kíní ẹ̀dá ó níbọ̀ bó ṣe ń ṣe wọ́n á di pé ọ̀sẹ̀ ìbẹ̀rẹ̀ ọdẹ ni ó lọ́wọ́ yìí pé ẹkùn ni ẹ ó ní ìbọn tó wà lọ́wọ́ ẹ̀ ó ló wá gbé fóun ó ní sẹ́ńtà ó ní ibi gíní o ẹ̀ pé kí ẹ̀rẹ́ kí ó rí bọ́nú hogi ó wá tanná síbi iṣẹ́ tàbí tí òun máa pọ́ǹtì ìbọn sí ó ní ibi tó pọ́ǹtì ìbọn sí. ibi gbogbo ló ga lágbára ọmọ ọ̀lẹ́ni tó láàyè gbà ìwọ̀kìlú mọ̀ Yorùbá TV ẹ máa. ọ̀lẹ́ ṣe bẹ́ẹ̀ láyé ìgbà kan èlò tí mo kó dání tẹ́lẹ̀
better life lára ní ìsìn àpò kan 500 ìwọ tó bá lówó tó pọ̀ ló lè ṣí ṣe bẹ̀ láyé tá a wà yìí tẹ́lẹ̀ 1000 la máa ń ṣe bẹ̀ ṣùgbọ́n ní ìsìn 1000 10,000. kí ló mọ ni ẹ máa wó ni ẹ máa wó ni ẹ máa wó wọ́n kí ló mọ ni ẹ máa wó Yorùbá TV. wọ́n kí ló mọ̀ Yorùbá TV ẹ máa wò. wọ́n kí ló mọ̀ Yorùbá TV ẹ máa bá wa wò. wọ́n kí ló mọ̀. wọ́n kí ló mọ̀ Yorùbá TV ẹ máa wò ó.